mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ wo fídíò yìí, ìkan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ní orílẹ̀-èdè Nàìjíríà nìyí tí ọwọ́ tẹ̀ níbi tí ó ti ń kó ìgbọ̀nsẹ̀ ọmọ ọlọ́mọ. Ó rí i pé àwọn èèyàn ò jáde, ó sì lọ ṣẹ̀ṣẹ̀ ó lọ rè ń kó ìgbọ̀nsẹ̀ tí ọmọ ọlọ́mọ ṣẹ̀ yà. Ibi tí ó ti ń kó ìgbọ̀nsẹ̀ yìí ni ọwọ́ ti tẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tí ó ṣe, ó ṣàlàyé wípé òun kò ní lọ́kàn láti lo ìgbọ̀nsẹ̀ yìí fún ohun láabi kan, ṣùgbọ́n òun fẹ́ fi ṣe ajílẹ̀ ni. Ó tiẹ̀ sọ pé òun fẹ́ fi ṣe experiment ni, láti fi ṣe fertilizer. Bó tilẹ̀ jẹ́ wípé Yorùbá bọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Àwa ò sọ wípé iṣẹ́ láabi ló fẹ́ fi ìgbọ̀nsẹ̀ yìí ṣe. Àwa ò sórí nílé iṣẹ́ tiwa, àwa ò kì í ba èèyàn lórúkọ jẹ́. Gbogbo ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. A lè sọ bóyá lóòótọ́ ló fẹ́ fi ìgbọ̀nsẹ̀ yìí ṣe fertilizer gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run yìí ti ṣàlàyé. A ò sì lè sọ bóyá ó ní ohun mìíràn lọ́kàn tó fẹ́ fi ṣe. Ṣùgbọ́n táwa fẹ́ sọ ni wípé gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ máa ṣọ́ra ṣe, torí ojú ń wò yín, àwùjọ sì ń wò yín, àwùjọ ń tó wọ́n wo ìgbésẹ̀ yín. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó sì kù, ẹ máa bá wa fún àwọn ìránṣẹ́ Ọlọ́run akẹgbẹ́ yín ní ẹ̀kọ́ tó yè koro, kẹ́sì máa gbà wọ́n ní ìyànjú wípé wọ́n gbọ́dọ̀ máa yẹra fún ohun tí ó lè tàbùkù àwọn ìránṣẹ́ Ọlọ́run lápapọ̀. Gbogbo ẹ̀yin èèyàn àwùjọ náà, ẹ jẹ́ kí a máa fi ojú sọ orí. Yorùbá bọ̀ wọ́n ní ojú ni alákàn fi ń sọ́rí. Ẹ má yẹ ká sùn tẹ́tẹ́rẹ́ ní àkókò kónílógbélé tí a wà yìí. Mo gbàdúrà wípé Ọlọ́run ò ní jẹ́ kí láabi ó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ká gbọ́ àlàyé tí ìránṣẹ́ Ọlọ́run náà ṣe fúnra ẹ̀. Ṣé bẹ̀lẹ̀ ti wá kó ìgbẹ́ níbí? Mo jáde lọ, mo wá rí pé mo nídìí kíní, wọ́n á wo orí feed pé bọ́yá ìyàsù anything physics yà. Olùjẹ́ ìyá ń bí, mo ń lọ lẹ́ni, mo ń tibì kan bọ̀ ni. Àwọn ọmọ yín tí wọ́n máa ń yàgbẹ́, kí ló tẹ̀ kó ìgbẹ́ tiwọn? Ẹ sà, àwọn ọmọ mi tó máa ń yàgbẹ́. Ṣé ẹ̀gbẹ́ máa lọ́mọ kékeré bọ́yọ̀ ọmọ ìjọ tàbí nǹkan báyìí tó máa yàgbẹ́? Kí ló tẹ̀ mọ́? Ọmọ ìjọ ẹ mọ̀, mo wá chọ́ọ̀chì lọ́wọ́ yìí. Mo wá chọ́ọ̀chì lọ́wọ́ yìí because of the banners. Mo wá chọ́ọ̀chì. Àwọn ọ̀já tí ń yà tẹ́lẹ̀ yẹn, kí ló tẹ̀ máa kó àwọn yẹn tó fi jẹ́ pé tí wọ́n wá pé ní ọjọ́ kí n lè wá ráì láti máa kó pẹ̀lú? Nítorí pé mi ò ní ìdí ẹ̀ gbà yẹn. Ṣùgbọ́n lẹ́nu yẹn wá ní ìdí ẹ̀. Mo ní ìdí ẹ̀ láti fi ṣe experiment. Mo kàn rántí mi. Experiment kí ni ná? You can use it as fertilizer and some other things. Fertilizer and other things like ritual. Nǹkan tó tá máa mú ilẹ̀ jí, nǹkan tó máa mú ilẹ̀ jí. Tí a bá gbin nǹkan sílẹ̀. Ilẹ̀ fẹ́ lo ìgbẹ́ onígbẹ́ fún. So ìwọ̀nba ilé ilẹ̀ á fẹ́ lò láti fi. Mo ò jẹ́ kí n kó tán lè tí mo fẹ́ kó. Ẹ fẹ́ kó ìsìnkú tó pọ̀ gan-an. Mo fẹ́ kó eléyìí tó pọ̀ ṣùgbọ́n mo ò jẹ́ kí n kó. Kí lẹ kó orúkọ yín lẹ́ẹ̀kan sí náà? Celestial Church of Christ. Tí mo kéde parish yìí. Open windows of heaven. Open windows of heaven parish. Ọyọ ẹgbẹ́ ìgbẹ́yìn yẹn. Ẹ má fọ ọkàn. Kò ní. Ọjọ́ máa fọ ọkàn. Aláìgbẹ́ irun ìgbọ̀nsẹ̀. Ẹ jẹ́ ká